sẹ́rí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ mọ̀ ń sòsì tẹ́ ẹ mọ̀ ń ṣe rádaràdá nínú wípé àwa àlè gan gbádùn jù òsì lẹ́ ń ṣe ní tí òye ló pọ̀ ju tó yé lọ. ká ló ọmọ rẹ̀ jíìmù àlè tíyàwó olémi ti lò ní kó tó dórí sẹ́ẹ̀tì tiẹ̀ ni ọ̀ní mọ̀ sí rádaràdá. ọdún tí ẹlòmíì ti lò nínú márẹ́jì tó bá ń kayé àwọn àlè tí ó ti lò pẹ̀lú rẹ̀jíìmù ní ọkọ rẹ̀ èyí ó ti lo pírẹsidẹ́ǹtì bí yóò ti lọ bóyá bí 20 times kó tó wá dípò kan tiẹ̀ sórí ìyàwó yẹn náà tẹ́ ń lérò wípé bóyá ọdẹ ni kì í sọ̀dẹ̀ ó kàn wò wípé ìwọ náà wá ọ̀ọ́tò lo rẹ̀jíìmù ẹ̀ tán ni torí pé mélòó ló ti lò sẹ́yìn mọ́ ríra rẹ ju èèyàn mọ́ rora rẹ ju bó o ṣe mọ́ lọ. ṣé ká tiẹ̀ sọ wípé wọ́n ti dí ọpọlọ bọ̀dá ẹ ti dé mọ́nú agolo ẹ̀yin lẹ́sìn kọ́ńtró rẹ̀ náà tó bá invite ẹ lọ sí naming ceremony ṣé dandan ni kó o lọ ní bó o ní ṣe mọ́ rí lára yín náà. oyin àlè rẹ̀ invite ẹ lọ sí naming ceremony rẹ̀ bó o ló ṣe mọ́ rí lára yín ṣé kì í ṣe ń bá kan ni. ṣé tó bá invite ẹ sí birthday party rẹ̀ ṣé dandan ni kó o lọ ni wọ́n lọ́pọ̀lọpọ̀ yín ẹ̀ tún kọ́ rẹ̀ dání ṣé bẹ́ẹ̀ eléyìí bó ṣe ṣẹ̀sìn ní ìsìn òun àti ìyàwó ilé wọ́n jọ mú pọ́n tán wọ́n jọ nara wọn àlejò náà wá ń làn án lójú agbo bó ní ó ṣe rí ká wá àzùmù wípé ẹni tó yẹ ó gbé ọ sílé ẹni tí ò bá rí ọ ní patí ní ìsìn pé ó kanlẹ̀ fẹ́ fi ó fẹ́ sọ ọ́ di ìyàwó ṣé yóò lè fi ọmọ wòye èrò tó wá patí wù kíkan nù wọn wá mú ọ lọ lé wípé ẹni tí mo fẹ́ ni kò ní wò pé ẹ mọ lẹ́dì yẹn ni ṣé yóò lè fi ọ ẹ mọ̀ ronú bó bá jẹ́ wípé ìnìwọ́ yàn láàyò ọ̀ lè mọ́ yànlè kò sí ní tó burú ń bẹ ìwọ àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ bẹ́ẹ̀ mi gan sọ ó ní ẹ mọ̀ ṣe dẹ́ ẹnikẹ́ni lẹ́jọ́ ká mọ̀ bá a dá ẹni lẹ́jọ́ ó sì rí kà bó bá jẹ́ kìrìsìtẹ́nì ni ọ̀sáàrí kanú bíbélì rẹ wípé ẹ̀ṣẹ̀ ni èmi ò nílò láti wá sọ fún ọ pẹ́ṣẹ̀ ni bó bá ti jẹ́ mùsùlùmí ni ọ̀sáàrí kà pẹ́ṣẹ̀ ni ìwọ àtọ́lọ́run lẹ́lẹ́jọ́ àmọ́ bó o bá lè mọ́ yànlè ṣé dandan ni kó o lọ bí pátì àlè rẹ ni ṣé dandan ni o sì lẹ́sẹ̀ o ọ̀yànlè ọkọ sì tún fi bọ́mọ ọ lọ gbogbo every organization tó yẹ kó o ti rí ọkọ gidi lọ ń bá lè lọ ìyàwó mi ò dáa màá tó lè lọ ó bí kínní màá tó lè lọ ó bí kejì màá tó lè lọ ó bí kẹta màá tó lè lọ wọ́n celebrate 10 years 15 years ó sì wà nípò àlè ayé rẹ ti bàjẹ́ ayé rẹ ó bàjẹ́ máa yẹn níwọ lọ gùdù lórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n kò sọ ọ́ dìyàwó orí bẹ́ẹ̀dì náà ní aspect tán fi ọ́ sí náà nù kán fi ọmọ yọra nù wọ́n níwọ lọ oúnjẹ rẹ ló dùn jù àmọ́ tó ṣe ni láàánú ni pé ẹni tó ń jẹrí odò náà ní sì bẹ́ẹ̀nù lé orí páyé rẹ bàjẹ́ ọ̀wá ṣe trade by barter ìwọ wá gbọ́nra nù lórí bẹ́ẹ̀dì ìwọ mówó wá wọ́n wá tún nà ọ́ ní patí o wá lérò wípé irú patí yẹn o lérò pé màá yóò gbèsè ẹ̀yìn irú àlìbẹ́ yẹn lójú gbàgbó o lè gbé síbẹ̀ ìyàwó rẹ náà ní òlọmọ ọbẹ̀ ńlé yóò mọ dọ̀bálẹ̀ ní báwọn ìyàwó mi mọ́ bínú nígbòsí pé tí wọ́n yàn láàyò ni ọlọ́run ó bọ̀ tó àmọ́ tèmi kàn fẹ́ advice rẹ ni wípé kì í ṣe dandan ni kó o mọ attend especially pàtí tó bá ti ní í ṣe pẹ̀lú mọ̀lẹ́bí bó bá invite rẹ mọ́ lọ mọ́ wá kú lọ mọ́ wá wàhálà lọ ibi tó ti nara wọn ní ìsìn tó bá taari rẹ tó ṣe yẹ́gẹ́ síbẹ̀ wo àwọn èèyàn mọ̀ blame rẹ̀ náà ni wípé kí lóun náà wá lọ sí òmò kó ti níyàwó ni tó bá sì jẹ́ wípé bó ṣe tì ń ìyàwó náà ló bá tì tó bá ṣe wẹ́gẹ́ ṣé ọkọ rẹ̀ bá lu ẹ̀wọ̀n ni òun náà ni ó dá lọ nǹkan rẹ̀ òun náà ni mo fọpọlọ sí àlè tó ń yàn náà tó o bá lè mọ̀ yàn olóòbáyé rẹ̀ pàdé ṣùgbọ́n mo fọpọlọ sí alájìkẹ́rì náà o ẹ̀ bá ń like ẹ̀ comment ẹ̀ share ó dàbọ̀ o.